ìyàwó ilé kọ́mọ kí mọ bèbí mọ bèbí tó ti di yẹ̀yẹ́ gbòòrò tí wọ́n sọ káàkiri mọ bèbí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá gbé fóòmù sí ti báyìí mọ bèbí lọ́mọ gbọ́ àti tó ti rárúgbó tá ti ń játọ́ mọ bèbí náà ni ó sì rí tí mọ bèbí ti di gbàjọ wọ́n pè mọ bèbí mọ. ọ̀rọ̀ mi èyí ọ́ Àdìsá. first month mi. oṣù káwọ́ ló kó sí lẹ́yìn. sáwọn ọmọdé kò dùn mọ́ ni. kókó mi gbọ́dọ̀ pé. sọ́ọ̀mù ni ó dùn mọ́ ni. Àdìsá. ìyá múri. Àdìsá wà múri. ìyá múri. àwa múri. kí ló ṣe á. kéré. èmi lè rí. ìyàwó ni ó jà létí jẹ́ sẹ́kẹ̀tì kó ọ̀nà ti ń wo àwọn sinimá tí àwọn èbó sínú kalamisa tí wọ́n mọ̀ tiẹ̀ tí wọ́n mọ̀ sí rárá. Àdìsá ibi táyé bá yí sí ni kò ọjà bá wọn yí sí Àdìsá mi ò lè gbà káwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo táwọn kí wọ́n gbà mọ́ lọ ọ̀tẹ̀ mọ́ kankan tí tó bá ṣe díẹ̀ ní ìsìn tẹ́lẹ̀ bá dé díẹ̀ ní ìsìn ìmọ̀lẹ̀ orí símọ̀lẹ̀ ọrùn tí mo gbogbo nǹkan pàápàá jùlọ èyí tí wọ́n ń ṣe irun èbó tí wọ́n ń ṣe irun lace wig àbí wig lace àbí kí wọ́n ń pè tí ń lẹ gbogbo ẹ̀ mọ́ra wọn tọ́wọ́ rí bí báyìí tọ́mọ jí ń wo kárakára ni gbogbo bí táyé bá yí sí kára wọn yí sí. ó dàbí ẹni pé tí n bá jáde nínú ilé ọwọ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọkùnrin àdúgbò òun ló ń kó sí àwọn ọmọ kan sì wà ládùúgbò yẹn hàn ní wọn tó o bá ń gbọ́ délé méjèèjì tí wọ́n bá kọlù òbí ìgbà tí tẹ́lẹ̀ àkọlù wọ́n jiyàn jíkunjì wọ́n lè jiyàn lọ́sàn-án tí ìdíjọ́ kejì kì í tètè rẹ̀wọ̀n epo wọn rèé tètè tán. ṣé Délé Ògúndípẹ̀ àti Délé Mọ́tì. àwọn akínà pọ̀pọ̀ tí ẹ bá ṣe pé mo ro tiẹ̀ mọ́ tèmi ni àwọn méjèèjì wọn tó mi lọ́mì lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ mi tí ò sí tí ó ṣẹlẹ̀ sí yìí fi kan jẹ sàárì yìí fi kan sínú ni. kí ló wàá fẹ́ mi ṣe. ọ̀rọ̀ àwọn ọmọ náà máa ń kíra ẹ̀ kí wọ́n ro tiẹ̀ mọ́ tèmi. mi ò tí nǹkan kan lójú rẹ mọ́. Àdìsá. nígbà tó ń gbé yàn mí jí mi kílẹ̀ mi ọ̀jẹ̀ bí wọ́n máa láǹbí sí ti ọwọ́ rẹ̀. Àdìsá ìwọ yàtọ̀ ọ̀yàtọ̀ lọ́mọ ń tiẹ̀. kí wọ́n fi yàjọra ọmọ kéékèèké tí wọ́n sì lé gungun. Àdìsá kẹ́wúdù ni nǹkan kí ẹsẹ̀ àgọ́ kẹ́wúdù ni bọ́ bá bàjẹ́ wọn ò lè rí ìtúnṣe lẹ́yìn. òkèkùn ni ògbé náà òkèkùn ni ògbé mi náà tó bá bàjẹ́ ìyàwó rí o nǹkan kan tí mo ti fi ń mọ ọ̀yà tó nù àwọn tí wàá yàwó ní ìyàwó rí. kó dùn kọ́ pẹ́ Aládìsá mi ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ ń dá lọ́rùn gbogbo ìgbà ni kò síbi tí mo lè lọ mú wọn padà ní tiẹ̀ nínú ọbìkan. bó o lówó. owó nù. Àdìsá mímí wo lọ sọ pé ẹ̀wọ̀ ọ̀fẹ́ mọ̀ jẹ́ ọ̀fẹ́ mọ̀ jọbẹ̀ àná mọ́ ọ̀fẹ́ mọ̀ jẹbẹ̀ jẹta pé ká mọ̀ sí ọbẹ̀ fún ọ ní ojoojúmọ́ nǹkan kan bẹ́ẹ̀ á sì ṣe bẹ̀ mí lónìí. ìyá múrí sórí owó tèmi mọ́ fi owó mi kọ́lé o o lè fowó mi ra bàtà o lè fi ra aṣọ o mọ́ fi ra mọ́tò mọ́ fi kọ́lé kọ́ má jẹ́ mọ́tò náà ní ọ̀pọ̀ o. bàbá múrí kí ló tó bẹ́ẹ̀. yes. kí ló tó bẹ́ẹ̀. ọgbọ́ mo ti sì ti mọ nǹkan tí ń ṣe fún ọ ṣé kò sí breakfast àti lunches fún mi. kí ṣe pé mo fẹ́ sí oúnjẹ fún ọ láàárọ̀ yìí àmọ́ ńgbà tó ti sọ pé ọ̀fẹ́ mọ̀ jẹ oúnjẹ mọ́ láàárọ̀ ìtẹ́lẹ̀ ká ló ti fún mi lówó bí irú alẹ́ àná ni gbogbo àwọn dishes tí mo fẹ́ ṣe fún ọ mo fẹ́ ṣe coconut rice kí n ṣe Chinese kí n kó gbogbo ewé kankan kí n kó bọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí n rẹ́ gbogbo ẹ̀ sí mo fẹ́ ṣe fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ gbà tí mo bìrì owó lọ́wọ́ rẹ̀ tó sọ pé kí n dúró di next tomorrow. kí n ìyá mú rí o ti ń yàlẹ́ o téèbù ń bẹ lẹ́nu ẹ̀ tó ń mewé tó ọmọ sokoléètì tó ọmọ rẹ̀ sálágbọ̀n sí. Àdìsá mọ̀ gẹ́gẹ́ bí ọba lọ́wọ́ oríṣiríṣi èèyàn ní ọmọ wáyé wà expose sí. mo tẹ̀ tí mo nǹkan tọ́tọ́ sí ọ èmi náà mọ̀nà tèmi náà gbà yọ sí ọ sórí nísìn kọ̀ sáyè pé mò ń fún ọ lówó ọlọ́rẹ̀ ìṣebẹ̀ kan kò sí ìyẹn mọ́ èmi náà fẹ́ jẹ́ ọkọ pàtàkì nínú ilé gbogbo àwọn oúnjẹ tó o bá fẹ́ sàkí ni o abọ́dì ni o àbí nǹkan tí n bá nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ jẹ fúnra mi ọkọ̀ sínú ìwé wọ́n ṣèrà wálé fún ọ àbí kí n fi rán pásánà pé kọ́ kó wá fún ọ lé. Àdìsá mọ́jọ́jú ayé Àdìsá mọ́jọ́jú ayé mọ́wọ́wọ́ ni kò mú wá. tó o bá fojú ayé ṣe bẹ̀gúsí wọn jẹ àga kó fojú ayé ṣe ọ̀gbọ̀nà. Àdìsá mọ̀ wọ́ra rẹ o Àdìsá mọ̀ wọ́ra rẹ o Àdìsá mọ̀ wọ́ra rẹ o Àdìsá.